Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí, tí ń ṣe ọjọ́ Saturday, May 16 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo sì bá Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣe bá Ọ̀rúnmìlà tó rí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yàn, Aries tàbí láàrin March 21 sí April 20, ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ máa ní àwọn owó kan tí ẹ máa ṣàfojúsùn fún, tó sì jẹ́ pé gbogbo àfojúsùn yín pátá ó ṣeéṣe kí ó fẹ́ wọlé fún yín lọ́jọ́ tòní tí ẹ bá ṣe prayer dáadáa. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tẹ́ bá ń retí lọ́jọ́ tòní, kó dára kí ẹ fi gbogbo ọkàn sí pátápátá kí nǹkan náà lè wọlé ní ìrọ̀rùn. Èní ìbùkátà lè pọ̀ lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín, ṣùgbọ́n Olódùmarè Ọlọ́run bá bá yín gbọ́ àwọn bùkátà yín. Àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe pé ẹ gbọ́dọ̀ fi ronú nípa nǹkan kan rárá, bóyá owó kan ni, bóyá nǹkan kan tó ń bọ̀dà yín lásìkò yìí ni. Àsìkò yìí ò ń ṣe àsìkò tẹ́ gbọ́dọ̀ fi ronú. Ẹ jọ̀wọ́ gbogbo nǹkan sọ́wọ́ Ọlọ́run bá tó dá yín. Ẹ fi gbogbo nǹkan lẹ̀ sọ́wọ́ Ọlọ́run bá tó dá yín. Kò sí bó tilẹ̀ wù kó rí, tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, ẹ máa ráǹfààní àtòrí gbámú. Kò sí wàhálà ọ̀kan rárá lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá, ẹ má gbé sọ́kàn rárá o. Gbogbo nǹkan tó dàbí test tó ń wáyé lásìkò yìí, ẹ má fi sọ́kàn rárá. Gbogbo Ọlọ́run ti ṣetán láti bá yín mójútó, láti jẹ́ kí gbogbo ẹ̀ ní ìyanjú. Army green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ Ẹ̀kọ́ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ní láti máa retí ìṣẹ̀lẹ̀ òjijì kan tó ṣe kó lè bí oore fún yín. Kẹ́ máa retí àǹfààní òjijì kan, bóyá owó òjijì kan ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ tòní. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín ráwọn àǹfààní jẹ. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́. Ó wá ṣeéṣe kí ọ̀rọ̀ ẹnu yín fẹ́ ní kìmí dáadáa. Ọ̀rọ̀ ẹnu yín lè fẹ́ wúwo díẹ̀ lọ́jọ́ tòní. Fún ìdí èyí, ẹ̀kọ́ bá ti ń bá àwọn èèyàn ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ẹ kíyèsára kẹ́ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́sí yẹn. Ẹ má sọ̀rọ̀ tó lè mú kí ìpalára dé bá ọmọlàkejì rárá. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lénìí. Secret yín ẹ pamọ́ pátápátá. Ẹ pamọ́ láṣìírí kí o lè rí bí ẹ ṣe ń fẹ́. Bákan náà sì rí ìbáṣepọ̀ yín àti àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́. Àwòrán ara dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ráǹfààní jẹ lára èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́jọ́ tòní lójúmọmọ. Ṣùgbọ́n lọ́wọ́ àṣálẹ́ tòní, ìṣẹ̀lẹ̀ òjijì kan ó ṣeéṣe kí ó wáyé, tó ṣe pé ìṣẹ̀lẹ̀ òjijì lè bí kí ẹ ráǹfààní jẹ. Ó lè jẹ́ ìfúnra lára yín lẹ máa plan nǹkan tàbí nǹkan máa sọ sí yín lọ́kàn lójijì tó ṣe pé á ràn yín lọ́wọ́ dáadáa. Ọjọ́ tòní ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Gbogbo nǹkan á lọ dáadáa, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà wọlé fún yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́. Láti òwúrọ̀ títí di ọwọ́ ìrọ̀lẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa wà moody gan. Ẹ máa ní mood swing gidi gan lọ́jọ́ tòní, tó ṣe pé bí ìgbà pé kí mìínú yín gan dáwà ló máa rí. Ẹ̀yin tó ṣe pé ẹ tún tó máa ń dáwà tẹ́lẹ̀, èní àtúnlé kí n kà dáadáa. Bí ìgbà mi kẹfì má bẹ́ẹ̀ nìkan kan ṣe ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára kẹ́ yí àkókò sọ́tọ̀ láti ṣe prayer. Spiritual day lọ́jọ́ tòní jẹ́ fún yín. Àwọn spirit yín máa rọ̀gbà yín ká. Eléyìí ló máa fẹ́ mú kẹ́ má lè fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ní ọjọ́ tí tòní. Wọn kò sí bó tilẹ̀ kó rí. Tẹ́ bá wà níbi iṣẹ́, ẹ try láti control mood yín. Ẹ control mood swing yín kọjọ́ tòní lè lọ dáadáa. Kó má bàa sí wàhálà, kó má sí ìdààmú, kó má sí issue. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní mọ́ àṣálẹ́, ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí nǹkan ìtúlé kí n kà sí, kí ẹ gba ìmísí, kí ẹ gba mẹ́sẹ̀jì lójijì. Nǹkan máa sọ sí yín lọ́kàn lójijì lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ máa ríran lójijì tàbí kí ẹ kọ̀ jókòó kí ó dàbí ìgbà pẹ́ ń sún kẹ́dẹ̀ẹ́dẹ́ rìnrìn àjò lọ. Àwọn ìrìn àjò tẹ́ bá rìn, àlá tẹ́ bá là yìí, ìríran tẹ́ bá rí, ìríran tó nítumọ̀ gidi fún gbèsè ayé yín ni. Ìríran tó lè yí gbèsè ayé yín padà sí rere, àbí tó lè wá solution fún nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí yín lásìkò yìí ni. Tẹ́ bá gba mẹ́sẹ̀jì náà, yẹ́ bá lè tú, ẹ lè ṣàlàyé fáwọn onímọ̀ kí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé lágbájá báyìí ní nǹkan tí mo mọ̀. Ṣùgbọ́n ẹ wá tún kíyèsára pẹ̀lú fífinú tọ̀yàn pẹ̀lú àwọn nǹkan tó dàbí àlá yín àbí ìríran yín. Tó bá lágbára jù ẹ lè kàn sí wa fún ìwádìí 09033897161. Ọjọ́ tòní á lọ dáadáa. Tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe níbi iṣẹ́ á lọ dáadáa. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́.
Ọjọ́ yìí jẹ́ ọjọ́ tó ṣe wí pé ìbáṣepọ̀ tó wà láàárín èèyàn àti àwọn tó rọ̀gbà yíká á dùn alárinrin, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú yín á máa ṣe yín bí ìgbà pé kẹ́ má tiẹ̀ finú tọ́yàn, àbí kẹ́ má tiẹ̀ bá ẹnìkan kan ṣe, àbí kẹ́ má gbára lé èèyàn rárá lọ́jọ́ tòní. Ẹ máa ní fìyà bí ìgbà pé àbí lágbájá lè dà mí, àbí tàmẹ̀dù lè ṣe nǹkan burúkú fún mi. Ó ṣeé ṣe kí fìyà yẹn lè máa wá fún yín ní ọ̀kan lọ́jọ́ tòní. Látàrí pé àsìkò yìí àsìkò tó ṣe pé ẹ máa oríṣiríṣi nǹkan ni èyí lágbájá ṣe fún yín, ìtẹ́yìn náà ṣe fún tàmẹ̀dù. Àsìkò yìí mò ń sọ fún yín pé kí ẹ rí dájú pé ẹ free mind yín, ẹ jọ̀wọ́ gbogbo nǹkan sọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run bá ló fẹ́ bá wa ṣe lọ́jọ́ tòní, kì í ṣe èèyàn rárá. Ẹ bá èèyàn ṣe níwọ̀n bá tẹ bá lè bá wọn ṣe. Ẹ súnmọ́ àwọn èèyàn níwọ̀n gbẹ̀fà, kẹ́ jìnnà sáwọn èèyàn níwọ̀n gbèje lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, àtọ̀rẹ́ àtojúlùmọ̀ ẹ bá wọn ṣe, ṣùgbọ́n secret yín ẹ hide ẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Ọdún ọ̀pọ̀lọpọ̀ mínú yóò ṣeé ṣe kẹ́ ẹ ráǹfààní jẹ, àbí support látọ̀dọ̀ àwọn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní, tó ṣe pé bóyá lórí àṣeyọrí kan. Bẹ́ẹ̀ sì ni ẹlòmíì lè fẹ́ hùwà tó lè fẹ́ pa ọ̀tá yín lára lọ́jọ́ tòní. Ìyẹn la fi ní kí ẹ má finú tọ́yàn. Ẹ ń báyàn jáde lọ, ẹ ń báyàn ran ìrìn àjò, ẹ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ ní ò dára rárá kí ẹ fi ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ á lọ dáadáa tẹ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Relationship yín á lọ dáadáa. Iye owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tá a bí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ní láàyè iṣẹ́ yín, ọjọ́ tó sùnwọ̀n ní níbi iṣẹ́ lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa falẹ̀ mọ́ iṣẹ́ gidi gan. Ẹ máa falẹ̀ mọ́ láti yanjú àwọn kankan, láti prepare fáwọn kan míì lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá wá sí yín lọ́kàn láti ṣe, láti prepare ahead, ẹ rí dájú pé ẹ ṣe. Bóyá bí kan lẹ̀ ń ṣàtúnṣe lọ́wọ́ ni ó ṣeé ṣe kí ẹ fẹ́ yanjú àwọn àtúnṣe náà lọ́jọ́ tòní. Ó lè jẹ́ bí iṣẹ́ yín gan lẹ̀ ń ṣàtúnṣe lọ́wọ́, ẹ lè yanjú ẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìyẹn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa fi yanjú àwọn kankan, àbí kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín kọ́ máa wò pé ibi tí mo ṣe kíní ìdédúró yìí ṣàjẹ́ kí n máa wòran, gbogbo mọ̀ pé gbogbo ẹ̀ tó dáa, mọ̀ pé Ọlọ́run máa tó bá mi ṣe. Ẹ má ronú àròjù rárá lọ́jọ́ tòní lórí nǹkan tẹ́ tí ń lé tó dàbí ìgbà pé kó bọ́ sí, pàápàá tó jọmọ́ ti iṣẹ́ yín. Ẹ má ronú àròjù rárá lé lórí. Ẹ má ṣe wàhálà ju bó ṣe yẹ lọ lé lórí. Gbogbo ìgbà tó ti dá báyìí l'Ọlọ́run máa bá yín ṣe, gbogbo á lọ dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ó gbà kí ìsara ló jẹ́. Ẹ gbọdọ̀ finú tẹ́nikẹ́ni láàyè iṣẹ́. Èèyàn lè promise yín pé lágbájá máa gbéṣẹ́ fún ilé ní gbogbo promise tó bá ṣe ẹ ṣáà máa ní sùúrù, ẹ má fi ọkàn sí ju bó ṣe yẹ lọ, torí promise náà ó lè má jẹ́ tó ṣe pé wọ́n fẹ́ ṣe kíákíá. Ó lè jẹ́ pé ó lè jẹ́ bí ọjọ́ bíi mélòó kan tó wá mú ìlérí wọn ṣẹ. Ọjọ́ tòní ẹ má finú tán yẹn, má gbára lé èèyàn, ẹ má wá gbéraga, ẹ má sì ṣe pé kí gbogbo èèyàn rí mi, ẹ má ṣe kárí mi lọ́jọ́ tòní o. Ẹ mú sùúrù lò kí ẹ dín ìrẹ̀lẹ̀ lọ́jọ́ tòní, pé bí ìgbà pẹ́ tí ẹ mọ̀ kankan rárá, kí ẹ wá fọgbọ́n ṣe kẹfẹ́lẹ̀ ṣe, kí ilé dékànú lè fọhùn lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ilé owó náà lè wọlé fún yín lénìí. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ọkàn yín sì máa wà lọ́nà jíjìn. Ọkàn yín á wà níbi tó ṣe pé ẹ ti ń rí kan ire, á wà níbi tó ṣe pé ẹ ti ń retí ire lọ́jọ́ tòní. Ìwọ̀n ire náà ṣe kí Ọlọ́run bá yín ṣe bí wọlé láìpẹ́ ọjọ́ yìí, ṣùgbọ́n lè sọ ó lè jẹ́ pé ọwọ́ àṣálẹ́ ní lọ́pọ̀lọpọ̀ yín máa rí àǹfààní àtòrè tí ẹ̀ ń retí, tàbí kó jẹ́ ọ̀la lọ́pọ̀lọpọ̀ yín máa ṣẹ̀ṣẹ̀ rí àǹfààní rẹ̀, ṣùgbọ́n ìyanu máa ṣẹlẹ̀. Gbogbo ìtẹ́ fi padà tó yín lọ́wọ́, gbogbo àfojúsùn yín á padà tó yín lọ́wọ́. Ẹ ní hope, ṣùgbọ́n ẹ má raise expectation yín too high lọ́jọ́ tòní rárá, kò dára. Ẹ rí dájú pé ẹ ṣe prayer lórí àwọn nǹkan tẹ́ ń retí kó lè wọlé fún yín ní ìrọ̀rùn. Àsìkò ìsírí, àsìkò ìmọ̀ ìjìnlẹ̀, àsìkò ọgbọ́n ìkọ̀kọ̀, àsìkò yéní. Ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa wọn nǹkan kọ̀ọ̀kan lọ́jọ́ tòní, àbí kí ó ṣe pé ẹ máa mú ní idea nípa àwọn nǹkan tó ṣe pé á ràn yín lọ́wọ́. Èèyàn wọn lè kọ́ yín ní ìmọ̀ lọ́jọ́ tòní. Èèyàn lè fọwọ́ nǹkan wọ̀nyí lọ́jọ́ tòní pé lágbájá báyìí lọ ṣe ń ṣe kíní, báyìí lọ ṣe ń gbégbèsè, tó ṣe pé ẹ máa tún láìdí ẹ̀ dáadáa. Èyí ìsírí ọ̀pọ̀lọpọ̀ yín máa wà religious bákan, tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín bí kí ẹ ṣe prayer, bí kí ẹ súnmọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ló máa rí, ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ẹ kàn má tiẹ̀ fọkàn sí gbogbo nǹkan tẹ́ bá ń retí kí ó lè wọlé fún yín ní ìrọ̀rùn ni. Iṣẹ́ á wá lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí. Deep purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára lójú, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tó ṣe pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kan rè á wọnú ara gan gidi gan, á tún mọ́ra dáadáa, tó ṣe pé ọ̀rọ̀ yín máa tún wọ̀ ju tàtẹ̀yìnwá lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ fẹ́ gbé ìgbésẹ̀ yìí padà lásìkò yìí. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n èyí ní ọjọ́ tó ṣe ń gbó dára láti fi kówó lórí nǹkan tuntun kan, àbí láti fi gbé ìgbésẹ̀ tuntun kan. Ṣùgbọ́n ẹ lè fi plan kalẹ̀,
ẹ lè fi prepare kalẹ̀ pé mo fẹ́ prepare àwọn nǹkan yẹn kalẹ̀, kò sí wàhálà, kò sí ìdààmú. Èní ìjẹ́jọ́ tó ṣe pé ẹ gbọ́dọ̀ lẹ́yìn daṣẹ́pọ̀ pẹ̀lú èèyàn, ẹ gbọ́dọ̀ lẹ́yìn àtìyàn jọ ń foríkorí fikùnlukùn lórí nǹkan rẹpẹtẹ ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Wọ́n máa lọ fún yín láàdváìsì tó ṣe pé ó lè affect yín, ẹ má gbàmọ̀ràn ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Àmọ̀ràn tí yín báyìí ló dára jù. Ẹ bánu yín sọ, ẹ mú èrò ọkàn yín, ẹ mú ní ọ̀rẹ́ àpàpàǹdodo lọ́jọ́ tòní, kí èrò ọkàn yín kí ó tọ́ yín sọ́nà nípa bí ẹ fẹ́ lo ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ lè ronú jinlẹ̀ lórí ìgbésẹ̀ tẹ́ bá máa gbé pátápátá. Ẹ má kánjú gbé ìgbésẹ̀, ẹ má yára pinnu rárá lọ́jọ́ tòní. Ẹ farabalẹ̀ ronú jinlẹ̀, ẹ ṣèwádìí bó ti tó àti bó ti yẹ lórí gbogbo nǹkan tí ọ̀dọ́ fẹ́ gbé ní ìgbésẹ̀ lásìkò yìí. Àsìkò jíjẹ́ àsìkò tó ṣe pé ó dára kí ẹ fi lo táìmù lọ́wọ́ àṣálẹ́ pẹ̀lú olólùfẹ́ yín. Táìmù tẹ́ bá lò yìí, ó máa jẹ́ tó ṣe pé ó máa wà worthwhile dáadáa, tó ṣe pé á bí kí ìbáṣepọ̀ yín kó tún wọnú ara sí dáadáa, kó tún dàgbàsókè sí dáadáa. Bẹ́ẹ̀ sì ni lọ́wọ́ àṣálẹ́ tòní, ó ṣeé ṣe kí ìmí inú yín kí ẹ ráǹfààní jẹ látọ̀dọ̀ ẹni tó ṣe pé ẹ ò rò kàn, tàbí láǹfààní tó ṣe pé ẹ tẹ̀ iṣẹ́ fún rárá kó fẹ́ wọlé fún yín lénìí. Lọ́jọ́ tòní, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín á dùn àwọ̀nù ara dáadáa. Ó dára kẹ́ lo táìmù papọ̀ lọ́jọ́ tòní, kẹ́ fi jíròrò nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín, kẹ́ fi jíròrò nípa ọ̀rọ̀ márèjì yín fún ìdàgbàsókè. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ lẹ́sẹẹsẹ nínú ilé yín lọ́jọ́ tòní láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ní òróǹgbò olólùfẹ́ yín lọ́kàn. Kódà kẹ́ jìnnà síra yín, kẹ́ má sì tòsí ara yín, ọkàn yín báyà máa fà wọ́n, ọkàn tí wọ́n náà máa fà yín, máa wá ṣe dáadáa sí yín. Ẹ jọ ní àwọn deep conversation lọ́jọ́ tòní tó lè mú ìyípadà wáyé. Àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe pé ẹ wá gbọ́dọ̀ ṣe jura yín lọ. Mo fẹ́ surprise ìyàwó mi, mo fẹ́ surprise ọkọ mi. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Tágbára ò bá gbé, ẹ ò lè fi ilẹ̀, torí ní ọjọ́ tó ṣe pé ẹ lè fi ṣe surprise. Ọjọ́ tòní gangan ọjọ́ tí a máa ń jọ̀wọ́lẹ̀ fún Ọlọ́run Olódùmarè ni. Ọjọ́ ta ní láti fi gbogbo nǹkan lẹ̀ sọ́wọ́ Ọlọ́run, ká má ṣe jura wa lọ. A lè sẹ́ pàtàkì sí yan, ṣùgbọ́n a ní láti wá gbé ogbè sọ́wọ́ Ọlọ́run bá pé kíní yìí o. Mo ti try best mi, mo ti ṣe wọ́n tí mo lè ṣe. Ibi tí mo lè ṣe délé lè kò lè mí lè ṣe ju agbára mi lọ. Olódùmarè wá ràn mí lọ́wọ́ lé lórí. Wá jẹ́ kí gbogbo ẹ̀já ṣàṣeyọrí. Bọ́jọ́ tòní ṣe lọ nìyẹn o. Èní ò dára láti fi welcome olólùfẹ́ tuntun rárá. Ṣùgbọ́n tó bá ṣe pé bóyá owó òru èní bí nǹkan bí aago 11 alẹ́ yìí lẹ ṣalábàápàdé olólùfẹ́, kò sí wàhálà. Ó ṣeé ṣe kí irúfẹ́ níbẹ̀ kó jẹ́ ìyàwó gidi àbí ọkọ gidi tó jẹ́ sí yín gangan. Ṣùgbọ́n lọ́wọ́ àárọ̀ mọ́ títí di alẹ́ ìní báyìí, ẹ bá pàdé èèyàn kan tó ń sọ pé òun láìkì yín, ẹni náà ń tàn yín ni o. Ẹni náà dẹ̀ lè jẹ́ èèyàn tó ní èròǹgbà bí sọ́tà yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, ẹ̀yin tẹ́ jẹ́ single. Ẹ má welcome olólùfẹ́ tuntun lénìí rárá. Iṣẹ́ á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Relationship yín náà kò sí wàhálà. Iye owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ iṣẹ́ ló jẹ́. Ọjọ́ tẹ́ ẹ máa fi gẹ̀ẹ́sẹ̀ ti gbèsè ayé yín ni. Àwọn kankan wà tẹ́ fẹ́ ṣàtúnṣe lé lórí tó ṣe pé ẹ máa ṣe lásìkò yìí. Bóyá àwọn kankan tẹ́ fi ṣe látijọ́ mẹ́ta tẹ́ wá wọ̀n pé àwọn kìíní ó nílò adjustment o. Ó nílò kí n gbé ìgbésẹ̀ ẹ̀ báyìí, ó nílò kí n plan ẹ̀ báyìí. Àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe pé ẹ máa fi plan gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé tó ṣe pé síìkì mo sọ́nà mọ́ ọ̀rọ̀ ní àná. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ ìlera ara yín dáadáa lásìkò yìí. Ẹ wá tún fọkàn balẹ̀ àìlera tó bá lágbára lénìí. Ìlera ara tó jí pé ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà. Títí ọ̀la ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ ẹ ti máa feel alright dáadáa, kẹ́ ẹ ti máa wà okay dáadáa lẹ́yìn tó ṣe pé síìkì. Ṣùgbọ́n ẹ má wò pé bóyá ní kẹ́ ẹ ti máa wà okay, kẹ́ ẹ má wà lóògùn. Ẹ try láti lo àwọn medicine, ẹ lo òògùn dáadáa. Ẹ gbọ́ sí ìlera ara yín, torí ìlera ara báyìí òun lo òògùn ọ̀rọ̀. Ẹ rí dájú pé kí sára dáadáa lọ́jọ́ tòní. Lẹ́yìn tó ṣe pé ara yín jí pépé, ẹ fẹ́ ní yanjú gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ yanjú tó jọ mọ́ personal tí yín. Gbogbo ẹ fẹ́ plan nǹkan yín, ẹ plan ẹ̀ dáadáa lénìí. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe níṣẹ́, ẹ yanjú ẹ̀ lénìí. Torí ó ṣe é ṣe káwọn ọjọ́ tá à ń wò yìí ó má fi bẹ́ẹ̀ sáàyè ló ṣe pé àwọn iṣẹ́ tuntun ló máa tún wọlé. Pàápàá ní ìrọ̀lẹ́ òde yìí, àwọn iṣẹ́ tuntun tún lè wọlé fún yín. Àwọn idea tuntun tún lè wọlé fún yín tẹ́ bá tún fẹ́ gbájúmọ́ lọ́la òde yìí. Ṣùgbọ́n èní ẹ rí dájú pé ẹ lo time yín dáadáa. Ẹ má waste time lórí nǹkan rárá. Time is very very expensive. Ẹ rí dájú pé ẹ waste àkókò rárá lọ́jọ́ tòní lórí nǹkan tí ó necessary. Gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, nǹkan tó máa ràn gbèsè ayé yín lọ́wọ́ ni kó jẹ́. Iṣẹ́ wa lọ dáadáa tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Iye owó náà wọlé fún yín lénìí. Bẹ́ẹ̀ ni relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní
ọjọ́ rere ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ tó ṣe pé ẹ máa rí ìdùnnú ní gbogbo ọ̀nà. Ìdùnnú yóò ní di ìbànújẹ́ rárá lọ́jọ́ tòní. Ẹ máa rí àwọn nǹkan tó ṣe pé á mú kí inú yín dùn, á mú káyọ̀ yín kún. Ọ̀pọ̀lọpọ̀ expectation ló lè wáyé lọ́jọ́ tòní tó ṣe pé á fún yín ní hope tẹ́ máa wò bí Ọlọ́run tiẹ̀ máa ṣe, kíní tiẹ̀ ti mọ́, kíní tiẹ̀ máa yàtọ̀, ó tiẹ̀ máa bọ́ sí. Ọjọ́ tòní ní láti ní ìrẹ̀lẹ̀ dáadáa, torí àwọn èèyàn lè fẹ́ máa sọ̀rọ̀ yín púpọ̀ lọ́jọ́ tòní. Tẹ́ bá hùwà kékeré kan tí kò tọ́, wọ́n lè fẹ́ gbé sẹ́nu káàkiri pé lágbájá yẹn kò tiẹ̀ mọ̀yàn kí, lágbájá yẹn ò tiẹ̀ ní ìrẹ̀lẹ̀, lágbájá yẹn èèyàn tí ò dá ni. Gbogbo nǹkan yẹ kí ẹ sára dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣàtúnṣe àwọn nǹkan tó bá dàbí ìgbà pé ẹ ti ṣe fáwọn èèyàn láti bí ijọ́ mẹ́ta. Ẹ mọ̀ pé nǹkan tí mo lè ṣe fún lágbájá yìí ó kù díẹ̀ káàtó. Ẹ lè ṣàtúnṣe lọ́jọ́ tòní, kẹ́ free ara yín, ẹ má wulẹ̀ dínú rárá lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, àtọmọdé àtàgbà, àtọkùnrin àtobìnrin, gbogbo wọn pátá ni tiyín lọ́jọ́ tòní. Ẹ bá wọn ṣe pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú ọ̀yàyà àti ìrẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ sì ni láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, ògo yín máa búyọ tó ṣe pé máa tayọ, torí àwọn ọgbọ́n tẹ́ máa dá lọ́jọ́ tòní níbi iṣẹ́ á jẹ́ tó ṣe pé àwọn èèyàn máa wò bí níwò ìyanu, tó ṣe pé ẹlòmíì kan lè promise yín bí lágbájá má wọ̀rí, bó ṣe ń ṣiṣẹ́ yìí àárín nǹkan tí máa padà ṣe ní dáadáa fún ẹ. Ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ọ̀gá yín máa rokan promotion lọ́jọ́ tòní. Wọ́n lè má sọ síta o, wọ́n lè máa rokan ẹ̀ lọ́jọ́ tòní pé lágbájá yìí pẹ̀lú bó ṣe ń ṣe ẹ máa help ẹ. Fún ìdí èyí, ẹ lo creativity yín, ẹ lo ọpọlọ pípé yín, ẹ lo ẹ̀bùn tọ́lọ́run fún yín láti fàálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ìbájẹ̀ṣe ara yín, ìbájẹ̀ṣe oníṣẹ́, ẹ lo creativity yín dáadáa lọ́jọ́ tòní. Á ràn yín lọ́wọ́ dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ wa lọ dáadáa. Relationship yín náà lọ dáadáa. Ire owó náà lè wọlé fún yín lénìí. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ nínú family o. Àwọn èèyàn tó lólùfẹ́ yín, àwọn èèyàn àti family, àwọn èèyàn àti èèyàn tó wà láyìíká lẹ́yìn gbogbo àgúnrégé, àyíká yín gan agbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn. Gbogbo àdàbí gbà pé afẹ́fẹ́ àlàáfíà fẹ́, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Nǹkan tí màá kọ́ sọ fún yín lé ní ojú pé gbogbo àyíká yín ẹ rí dájú pé ó wà ní ìmọ́tótó dáadáa, kó wà ní ìmọ́tótó. Ẹ̀yin fúnra lára yín náà kẹ́ wà ní ìmọ́tótó. Ó dára kí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀, kí gbogbo nǹkan lè lọ dáadáa, kí positive energy lè wọlé lọ́tùn lósì fún yín. Ẹ rí dájú pé ẹ̀bẹ́ nìkan kan ní issue láyìíká yín lọ́jọ́ tòní. Ẹ wà lórí ọwọ́ tí yín, kẹ́ dákẹ́ rọ́rọ́. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ lè máa fi plan lórí ọ̀rọ̀ inú ilé, ẹ lè máa fi plan lórí ọ̀rọ̀ family yín pé báwo mo fẹ́ ṣe nǹkan yín. Inú ilé mi nídìí kí n ṣe báyìí, ṣọ́ọ̀bù mi nídìí kí n pààrọ̀ ẹ̀, àwọn nǹkan yìí nídìí kí n ṣe, tó ṣe pé gbogbo èròǹgbà yẹn báyìí la máa sọ sí yín lọ́kàn. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ilé yàtọ̀ sí nípa à ń tún ilé ṣe, yàtọ̀ sí nípa tún ilé ṣe tó bá ti dín gbé bóyá ẹ fẹ́ ra nǹkan tuntun sínú ilé, ẹ fẹ́ gbé àwọn ìgbésẹ̀ tuntun tó jọ mọ́ ti ilé, ẹ rí dájú pé ẹ sún sí ọjọ́ mi. Èní kò dára rárá láti fi gbé ìgbésẹ̀ tuntun rárá, èní ò dára rárá láti fi ṣe kówó lórí nǹkan tuntun rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé kí sára bùkátà mọ̀lẹ́bí lè wọlé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n Olódùmarè Ọlọ́run bá yín gbọ́ bùkátà yín tó ṣe pé gbogbo ẹ̀ máa di rọrùn, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Iṣẹ́ wa lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé ọ̀rọ̀ ẹnu yín á mú gidi gan ló jẹ́. Ẹ kíyèsára dáadáa, gbogbo secret yín kẹ́ má bàa sọ jáde. Ẹ kíyèsára, ẹ ṣọ́rọ̀ sọ pẹ̀lú àwọn ènìyàn, kọ́ má rí tí yín mú sáwọ́ lọ́jọ́ tòní. Ẹ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán rárá láwùjọ lọ́jọ́ tòní. Ẹ sì má mu ọtí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láyé sọ lánàá. Ẹ má mu ọtí rárá lọ́jọ́ tòní, torí tí ẹ bá mu ọtí lè dé kí àwọn secret yín kó líkì lásìkò yìí. Ẹ kíyèsára dáadáa, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọtí mímu lọ́jọ́ ti tòní. Ọ̀rọ̀ kí yín máa lágbára lọ́jọ́ tòní, inspiration máa wáyé fún yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn inspiration yìí ẹ fi plan kan dáadáa fún ìgbésí ayé yín ni. Ní ìjọ tó ṣe pé àwọn idea tó ń sọ sí yín lọ́kàn yìí ó lè pọ̀ rẹpẹtẹ, kódà àárín nǹkan kó ṣeéṣe kí ẹ fẹ́ ní confusion of mind bákan, kẹ má wulẹ̀ ní clarity of mind lórí àwọn kankan tó ṣe pé ẹ̀ ń ṣe lásìkò yìí. Ẹ fọkàn ara yín balẹ̀, ẹ má rojọ́ ju bó ṣe ẹ lọ, ẹ má bá wọn ṣàròyé ju bó ṣe ẹ lọ. Ẹ rí dájú pé ẹ bá nú sọ, kẹ má bá yàn sọ lọ́jọ́ tòní. Ẹ dẹ̀ má doubt ara yín, ẹ má doubt nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí, kí ẹ nígbàgbọ́ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí gbogbo akitiyan yín kò ní já sásán, kò ní já sófo. Ẹ rí dájú pé ẹ jìnnà sí à ń báyàn fa wàhálà, à ń báyàn jiyàn ju bó ṣe ẹ lọ. Ẹ má bẹ́ẹ̀ nikẹ́ni jiyàn, torí àwọn kọ́tà má lọ dìde láti rí pé ẹ̀ ń báyàn fa wàhálà, ẹ̀ ń báyàn jiyàn lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa, ọ̀pọ̀lọpọ̀ yín sì rí ẹ máa padà rí nǹkan ìdùnnú ní àṣálẹ́ tòní. Ẹ máa gbọ́ ìdùnnú látọ̀dọ̀ àwọn èèyàn, bóyá láṣálẹ́ tòní tàbí lóru gànjọ́, ó ṣeéṣe kí ẹ gbọ́ ìró ìdùnnú. Ìró ìdùnnú yìí máa jẹ́ tó ṣe pé amúkára yín yá gágá, á sì mú kí inú yín dùn pẹ̀lú. Kò wá sí wàhálà, kò wá sí ìdààmú lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa,
ire owó náà lè wọlé fún yín lénìí. Mustard yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ di àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.